Èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún kóríyá tẹ̀ ń ṣe fún mi nígbàdégbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń sọ̀pọ́ọ̀tì mi pátápátá lágbára Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin náà ò ní mọ̀ nira o lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ bá pe yú ẹni ìgbẹ̀yìn ni ó máa jẹ yín. Gbogbo ohun tẹ́ ń tọrọ tẹ́ ń béèrè lọ́wọ́ Olódùmarè, òun Olódùmarè ni ó máa ṣe fún yín nírọ̀rùn o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ìrànlọ́wọ́ tẹ́ ń ṣe fún mi ìwúrí ńláńlá òun ló jẹ́ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ní jẹ́ ká tẹ́ lọ́wọ́ ara wa. Ìwé ìtàn tá à ń bá lọ òun ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú. Ìbò la bá a dé. Ẹ rántí wípé àwọn ògìdán wọ́n ti tọpinpin dé ìlú Ìlọrin báyìí. Ògìdán sì ti pe ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ewé. Ewé sì ti ṣèlérí pé òun bá wọn wá ọmọbìnrin tí wọ́n ń wá yìí, wọn ọmọ ọ̀dọ̀ ẹni tí wọ́n ṣekú pa tí wọ́n ń wá. Ewé ní kí wọn ó fóun títí di ìrọ̀lẹ́ wípé òun ó kàn sí wọn nírọ̀lẹ́. Ògìdán sì ti fi àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ wípé títí ìrọ̀lẹ́ àwọn ò rójútu ọ̀rọ̀ ọ̀hún. Ǹjẹ́ wọ́n rójútu ọ̀rọ̀ ọ̀hún àbí wọn ò rí? Ẹ wá nǹkan fìdílé, ẹ ké sáwọn aládùúgbò yín náà kẹ́ ẹ gbádùn ìtàn yìí dáadáa. Bẹ́ẹ̀ ò bá tí ì wá subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ subscribe báyìí. Ẹ má sì gbàgbé láti tọ́nà notification button yín kó lè jẹ́ wípé gbogbo ìgbàkúgbà tí mo bá post lẹ́ ó tètè máa rí ní yàjóyàjó. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ já máa bá ìtàn náà lọ o. Ògìdán ṣẹ̀ṣẹ̀ jáde ní bàlùwẹ̀ ni. Ó ró aṣọ mọ́dìí, ó kọjá lọ́dọ̀ àwọn dàda, ó sì wọ yàrá ìdáná lọ. Ó mu ike omi kan nínú ẹ̀rọ amómitutù, ó sì padà sí yàrá ìgbàlejò tí àwọn dàda wà. Ó wo aago lára ògiri, aago 4 ìrọ̀lẹ́ ó kù 20 ìṣẹ́jú. Ó wojú dàda, Jíbádé àti Ọ̀pẹ̀lẹ̀ ní ibi tí wọ́n jókòó sí. Ó tún wo aago ara ògiri, ó minú, ó sì wọ ìyẹ̀wù lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló jáde padà. Ó ti wọ aṣọ, bẹ́ẹ̀ òun ló ń já fíkán pẹ̀lú pàfíùmù olóòórùn dídùn kan báyìí. Ọ̀pẹ̀lẹ̀ ní mo nífẹ̀ẹ́ òórùn pàfíùmù yín ọ̀gá. Ògìdán ní o ṣeun Ọ̀pẹ̀lẹ̀. Dàda ní ibo lẹ̀ ń lọ tẹ́ ẹ rú dẹ́dẹ́ báyìí. Ògìdán rọra rẹ́rìn-ín, ó ní òkè Ìbàdàn mi ò kúkú ní ibi rè. Ó mọ̀ pé àwọn àlejò wa ò ní pẹ́ dé ni. Yorùbá sì ní bí a ti rìn òun là á kó ni. Ọ̀pẹ̀lẹ̀ ní ìrìnnìsí òun nìsọnilọ́jọ̀. Ògìdán ní ó ṣeun jàre Ọ̀pẹ̀lẹ̀. Jíbádé wo aago lára ògiri, aago 4 ó ti kù ìṣẹ́jú 10. Ó ní ṣé ẹ sì rò wípé ọ̀gbẹ́ni Ewé ó lè mú ìlérí rẹ̀ ṣẹ mọ́ báyìí? Ògìdán wo Jíbádé, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó ní èmi ni mo mọ Ewé, ẹ̀yin ò mọ̀. Ní òtítọ́ Olódùmarè nìkan ni ọba onídéédé, ṣùgbọ́n Ewé kì í ṣe ìlérí ohun tí kò lè ṣe, yóò ṣe bó ti wí. Ọ̀pẹ̀lẹ̀ ní bóyá kí ẹ pè é. Ògìdán mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lórí tábìlì. Bí ó ti mú òun wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí fèrè ọkọ̀ kan dún ní iwájú ilé náà ní ìsàlẹ̀. Ògìdán wo aago ara ògiri, aago 4 kù ìṣẹ́jú 5. Ó ní bí a bá porí àparò, àparò ajáko. Ewé ti dé tẹrùtẹrù òun labuké wọ̀lú lọ sí ilẹ̀kùn fún dàda. Dàda dìde lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì sọ̀kalẹ̀ láti lọ sí ilẹ̀kùn fún ẹni tó wà lẹ́nu géètì náà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ onídàdá gun òkè padà sí ọ̀dọ̀ àwọn ògìdán. Ó rojú kókó, gbogbo wọn tún jókòó dáadáa bí wọ́n ti rójú dàda. Ògìdán ní àbó ńkọ́ ni. Dàda ní àwọn náà ni. Ògìdán ní kí ló dé tí o wá fún ojú pọ̀ bí ẹni tí wọ́n so pa báyìí? Dàda ní àwọn nìkan ni wọ́n wá, kò sí ọmọbìnrin náà nínú ọkọ̀ pẹ̀lú wọn. Wọ́n ní kí ẹ yọjú sí àwọn ní ìsàlẹ̀. Ògìdán rẹ́rìn-ín. Dàda ní ṣé ẹ rò wípé ọ̀rọ̀ ẹ̀rín ló wà nílẹ̀ yìí ni ọ̀gá? Ẹ ò mọ̀ pé àsí èlé ó ti pa wá lébi báyìí? Ògìdán yín mú sí dàda, ó ní lọ sọ fún un pé kó máa mú ọmọbìnrin náà bọ̀ lókè. Dàda ní ọmọbìnrin wo? Ògìdán ní obìnrin tó bá a wá náà ni. Dàda ní àbí ẹ ò gbọ́ ohun tí mo sọ ṣáájú ni. Mo ní àwọn nìkan òun ni wọ́n wá. Ògìdán tún rẹ́rìn-ín, ó ní ìwọ lọ jíṣẹ́ mi fún un ná. Dàda bínú sọ̀kalẹ̀ lọ. Bí ó ti dé ìta lọ́dọ̀ Ewé, ó ní wọ́n ní kí ẹ máa mú bọ̀ lókè. Ewé ní ẹ ṣeun. Ewé sí búùtù ọkọ̀, ó sì sọ̀kalẹ̀ lọ sí ìdí ọkọ̀ náà. Ó fa ọmọbìnrin tí wọ́n ń wá náà jáde nínú búùtù ọkọ̀. Wọ́n ti dì í lọ́wọ́ sẹ́yìn, wọ́n sì fi téèbù lẹ ẹnu rẹ̀ pa. Èyí ya dàda lẹ́nu. Ó lanu sílẹ̀ kò lè pàdé.
ewé ní ibo ni wọ́n wà. Dàdá ní ẹ máa tẹ̀lé mi ká lọ. Dàdá síwájú, ewé sì ń fa ọmọbìnrin náà tẹ̀lé lẹ́yìn. Bí wọ́n ti ṣí ilẹ̀kùn wọlé sí ọ̀dọ̀ àwọn ògìdán tí ọ̀pẹ̀lẹ̀ àti jíbádé rí i pé ewé fa ọmọbìnrin tí wọ́n ń wá náà lọ́wọ́, ẹnu yà wọ́n wojú ògìdán. Ògìdán sì tó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Bí wọ́n ti dé iwájú ògìdán, ewé ṣí fìlà orí rẹ̀, ó sì tẹríba fún ògìdán. Ó kí àwọn ọ̀pẹ̀lẹ̀ náà. Ògìdán dìde, ó sì bọ́ ewé lọ́wọ́. Ó kí ikú iṣẹ́ akin tó ṣe náà. Ó ní, mo jẹ́rìí rẹ, bí ògùn ẹni bá dáni lójú, àáfi gbárí ni. Mo mọ̀ pé awọ rẹ̀ kájú ìlú, awọ tí ò bá kájú ìlú a máa ya ni. Tú okùn lọ́wọ́ rẹ̀, kí o sì ṣí téèbù ẹnu rẹ̀, kí o wá jókòó. Ewé tú okùn kúrò lára ọmọbìnrin náà, ó sì ṣí téèbù ẹnu rẹ̀. Ọmọbìnrin náà bú sí ẹkún gbẹ̀ẹ́. Ó kúnlẹ̀ wọ̀, ó ní, ẹ jọ̀wọ́, ẹ má pa mí. Ògìdán wojú rẹ̀, ó ní, inú mi dùn wípé ìwọ fúnra rẹ̀ mọ̀ wípé ẹ̀mí rẹ̀ ń bẹ nínú ewu báyìí. Àwa ò ní ohunkóhun fi ẹ̀mí rẹ̀ ṣe. A fẹ́ gbà ọ́ ni lẹ́nu ikú tó ń wá ọ kiri. Ó wá kù sí ọ lọ́wọ́ láti yan èyí tó bá wù ọ́ nínú ikú tàbí ìyè. Ọmọbìnrin náà fi orókún rákòrò, ó súnmọ́ ògìdán, ó ní, ẹ dákun, ìyè ni mo fẹ́, n ò fẹ́ kú. Ògìdán ní, kò burú, bí ó bá jẹ́ ìyè ni o yàn, n ó bi ọ́ ní àwọn ìbéèrè kan, n ò sì fẹ́ kí o fi dúdú pe funfun fún mi. Ọmọbìnrin náà ní, kò burú sà. Ògìdán ní àkọ́kọ́ ná, níwọ̀n ìgbà tí o ti yan ìyè, mo fẹ́ kí o fi ọkàn balẹ̀. Bí o bá ti lè tẹ̀lé àṣẹ tí mo bá pa, bí ìtàkùn bá já, ọwọ́ ò lè tẹ ọ̀kẹ́rẹ́. Ikú tí yóò pa ọ́ báyìí yóò ti kọ́kọ́ mú mi lọ. Bẹ́ẹ̀ ikú kì í pẹ̀tà lójú ìran. Pẹ̀lú àṣẹ Olódùmarè, kò sí ohun tí yóò sí ọ. Ọmọbìnrin náà fi orí dáhùn pé òun ti gbọ́. Bẹ́ẹ̀ ni omi ń sàn lójú rẹ̀ bí ìsun omi. Ògìdán ní orúkọ mi. Ògbólógbòó ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí. Òròmọdìyẹ kì í rìn láwùjọ àṣá. Ọ̀tẹlẹ̀múyẹ́ òun ni àwọn tí òun wò pẹ̀lú mi yìí náà. Ògìdán yọ káàdì ìdánimọ̀ rẹ̀, ó sì fi hàn ọmọbìnrin náà. Bí ọmọbìnrin náà ti rí káàdì ìdánimọ̀ ògìdán, òun ló dákẹ́ ẹkún, tó sì nu omi kúrò lójú lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní, mo ti gbọ́ orúkọ yín rí dáadáa. Ògìdán ní, dìde kó o jókòó. Ọmọbìnrin náà dìde, ó sì jókòó sí ibi tí ògìdán náà ọwọ́ sí. Ògìdán ní, ìwọ náà wá jókòó ewé. Ewé ní, ẹ jẹ́ kí n máa lọ ọ̀gá. Àkókò kò bá mi ṣọ̀rẹ́ rárá. Mo sì ní ibi tí ó pọ̀ láti dé. Ṣé ẹ mọ̀ wípé ọ̀nà a máa pọ̀ nínú ẹ̀rùn? Ògìdán ní, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Ìrù ògé kì í jẹ́ kí ògé ó gbélé. Ewé rẹ́rìn-ín, ó sì pẹ̀yìndà lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán náà dìde, òun àti dàda wọ́n sì ń sin ewé lọ sí ìsàlẹ̀. Bí wọ́n ti dé ìdí ọkọ̀ ewé ṣí ilẹ̀kùn ọkọ̀, ó sì kó nọ́mbà ọkọ̀ méjì kan jáde. Ó tú èyí tó wà lára ọkọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúrò, ó sì fi èyí tó ṣẹ̀ṣẹ̀ kó jáde, ó fi rọ́pò wọn. Dàda wojú ògìdán, ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, dàda mi orí. Ewé padà sínú ọkọ̀, ó sì sínú ọkọ̀. Ògìdán ti ọwọ́ bọ àpò, ó yọ àpò ìwé kan jáde, ó sì nà á sí ewé. Ó ní, owó ọ̀yà rẹ rèé ewé. Ewé gbà á pẹ̀lú ìrẹ̀lẹ̀, ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ògìdán. Dàda ṣí géètì fún un, ewé sì jáde lọ. Ògìdán ń ju ọwọ́ sí bó ti ń jáde lọ. Dàda ti géètì padà. Ògìdán kọjú sí i, ó ní, dàda, iṣẹ́ ti dé báyìí, ọmọ aláṣejẹ. Ògìdán jókòó ní iwájú ọmọbìnrin tí ewé mú wá náà. Ó ń wò ó lójú roro. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó ní, kí ló wù ọ́ láti jẹ? Ọmọbìnrin náà ní, ebi ò pa mí sà. Ògìdán ní, ó dá ọ lójú? Bẹ́ẹ̀ ni sà. Ògìdán tó dákẹ́ lọ díẹ̀, bẹ́ẹ̀ ló ń wojú ọmọbìnrin náà rororo. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó ní, kí ni orúkọ rẹ ti ń jẹ́? Bídèmí ni mò ń jẹ́ sà. Bídèmí kí ni? Bídèmí májìyàgbé ni sà. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ Òmùaran ni mí sà. O tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 24 ni mí sà. Ṣé o ti ń ṣiṣẹ́ ni àbí ọmọ ilé ìwé ni ọ́? Mò ń ṣiṣẹ́ ni sà. Ibo lo ti ń ṣiṣẹ́? Ọ̀dọ̀ alàgbà Fìjàbí ni sà. Fìjàbí èwo? Fìjàbí tó jẹ́ olórí fún àwọn tó ń rí sí ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí náà ni sà. Fìjàbí tí wọ́n ní àwọn kan ṣẹ̀ṣẹ̀ pọ̀ wọn àti àwọn ẹbí rẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ kí ni ìwọ ń ṣe lọ́dọ̀ wọn? Ọmọ ọ̀dọ̀ ni mí sà. Ó tó ìgbà wo tí o ti ń bá wọn ṣiṣẹ́? Ọdún 4 nìyí sà. Ògìdán ní, ọjọ́ àbókí rẹ̀ náà ti pẹ́ ní sábò. Ìgbà wo
ló wá fi iṣẹ́ náà sílẹ̀. Bídèmí ò lè dáwojú Ògìdán mọ́ lẹ́yìn ìbéèrè náà. Ó fi ọwọ́ hún ẹ̀yìn ọrùn bíi pé ó ń hun. Ògìdán ní, mo ní àti ìgbà wo lo ti bá wọn ṣiṣẹ́ mọ́? Bídèmí ní, mo sì ń bá wọn ṣiṣẹ́ sà. Ògìdán wò rárá bíi pé ọ̀rọ̀ náà ò yé. Ó ní, ìyẹn ni wípé àwọn ló rán ọ lọ sí Abẹ́òkúta tí wọ́n ti lọ gbé ọ wá ní òní. Bídèmí tún dákẹ́ lọ gbárí. Ògìdán ní, n ò ní fẹ́ kí o fi àkókò mi ṣòfò rárá torí iṣẹ́ pọ̀ fún mi láti ṣe. Bí mo bá ti ń bi ọ́ léèrè ọ̀rọ̀, òun ni kí o máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé o ti gbọ́? Bídèmí fi orí dáhùn pé òun ti gbọ́. Ògìdán ní, ṣé ọ̀gá ló wá rán ọ lọ sí Abẹ́òkúta? Rárá sà o. Kí ló wá lọ ṣe níbẹ̀? Ibẹ̀ ni ẹ̀gbọ́n mi ń gbé sà. Ó wá lọ kí wọn àbí? Ó wojú Ògìdán. Ó ní, rárá sà. Kí ló wá lọ ṣe lọ́hùn-ún? Mo lọ fi ara pamọ́ ni sà. Kí ló ń lé ọ? Wọ́n fẹ́ pa mí ni sà. Àwọn wo? Ẹni tó wá pa ìyàwó àti àwọn ọmọ ọ̀gá ni sà. Kí ni tiẹ̀ àti pé ibo ló wà nígbà tí wọ́n pa ìyàwó àti ọmọ ọ̀gá ẹ̀? Inú ilé náà ni mo wà sà. Ṣé o wá lo ìṣújú ni àbí àfẹ́ẹ̀rí àbí ọ̀fẹ́ ló lò tí wọn ò fi rí ọ? Rárá sà o. Mò ń dáná lọ́wọ́ ní àsìkò tí ọkùnrin náà dé ni sà. Gáàsì tí mo fi ń dáná wá tán. Mo jáde sí ẹ̀yìnkùlé láti gbé gáàsì mìíràn kí n máa dáná lọ. Kò pẹ́ púpọ̀ tí mo fi gbọ́ ariwo nínú ilé. Bí mo ti ń lọ sí inú ilé kí n lọ wo ohun tó ṣẹlẹ̀, òun ni mo gbúròó ìbọn pẹ̀wù. Ìyàwó ọ̀gá òun ni ọkùnrin náà kọ́kọ́ pa. Lẹ́yìn náà ló tún yìnbọn fún Tókẹ́ àti Tọ̀míwá. Ó wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ pé ibo ni mo wà. Ọ̀rẹ́ ló sì sọ fún pé mo wà ní ilé ìdáná. Lẹ́yìn náà òun ló yìnbọn fún ọ̀rẹ́ náà. Ọ̀pẹ̀lẹ̀ ní, kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Bídèmí kọjú sí Ọ̀pẹ̀lẹ̀. Ó ní, ọkùnrin náà ń wá mi bọ̀ ní ilé ìdáná. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni mo sá kúrò níbi tí mo ti ń yọjú tí mo sì yára lọ fi ara pamọ́ sí inú ilé tí wọ́n kọ́ fún ẹ̀rọ amúnáwá. Lẹ́yìn tí ọkùnrin náà wọ yàrá ìdáná tí kò rí mi, ó jáde sẹ́yìn kùlé. Ó sì rí agolo gáàsì tí mo gbé kalẹ̀. Ó yẹ agolo gáàsì náà wò. Ó sì rí wípé gáàsì wà nínú rẹ̀. Ó tún lọ yẹ èyí tí gáàsì rẹ̀ tán wò. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló fúnra pé mo ní láti wà nítòsí. Tààrà òun ló fi ibi tí mo wà sí ọ̀nà tó sì ń bọ̀ lọ́dọ̀ mi. Bí ó ti kù díẹ̀ kó dé ibi tí mo wà, ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ dún. Ó dúró, ó sì gbé ìpè náà. Ó sọ fún ẹni tó pè náà pé iṣẹ́ ti ṣe ṣùgbọ́n òun ò rí mi. Ẹni tó bá sọ̀rọ̀ náà ní kó rí i dájú pé òun yanjú èmi náà pé mo gbúdọ̀ wà nítòsí. Ó sì fi dá ẹni náà lójú pé òun yóò wá mi rí. Bí ó ti já ìpè náà tán, òun ló tún ń bọ̀ lọ́dọ̀ mi. Bí ó ti fẹ́ wọ ibi tí mo wà, òun ni àwọn agbófinró dé ìta. Ariwo ọkọ̀ wọn tó gbọ́, òun ló jẹ́ kó dúró tó sì sáré dé akoto dúdú tó wà lọ́wọ́ rẹ̀ sí orí. Ẹsẹ̀kẹsẹ̀ ló sáré lọ fi ara pamọ́ sí ẹ̀gbẹ́ ilé lọ́hùn-ún. Ìgbà wo ló wá jáde padà? Bídèmí ní, àwọn ọlọ́pàá tó wá kó òkú àwọn ẹbí ọ̀gá náà òun ló bá jáde lọ. Ògìdán ní, ó ní láti jẹ́ wípé aṣọ tó wọ̀ ó bá ti àwọn ọlọ́pàá tó wá náà mu. Bẹ́ẹ̀ ni sà. Irú aṣọ ọlọ́pàá tí àwọn ọlọ́pàá tó wá náà wọ̀ òun ni òun náà wọ̀. Bí wọ́n ti múra òun ni òun náà sì múra. Irú akoto tí wọ́n dé òun sì ni òun náà dé sórí. Ògìdán ní, báwo ni ìwọ ṣe wá dá a mọ̀ nígbà tó ń jáde lọ? Bídèmí ní, bàtà tirẹ̀ nìkan òun ló yàtọ̀ nínú gbogbo àwọn ọlọ́pàá náà. Ọ̀pẹ̀lẹ̀ wojú Ògìdán. Ó tún wojú Bídèmí. Ó ní, ǹjẹ́ o lè dá ọkùnrin náà mọ̀ bí o bá rí i? Rárá sà. Kí ló dé? Ṣé bí o ní ó fẹ́rẹ̀ẹ́ dé ibi tí o wà kó tó sá padà? Báwo ni o ṣe wá rí ojú rẹ̀? Bídèmí ní, ó lo ìbòjú sà. Agara dá Ọ̀pẹ̀lẹ̀. Ó fi ẹ̀yìn tì padà lórí àga tó jókòó. Dàdá ní, bí ọ̀gá rẹ̀ ò bá sí nínú àwọn tí wọ́n pa nínú ilé, ta wá ló pa ọ̀gá rẹ̀ náà? Bídèmí ní, ọkùnrin náà òun ló ní láti jẹ́. Dàdá ní, kí ló rí tó fi sọ bẹ́ẹ̀? Bídèmí ní, ẹni tó pe ọkùnrin náà júwe ibi tí ọ̀gá wà fún un. Ó sì ṣe ìlérí pé bí òun bá ti kúrò ní ọ̀dọ̀ wa, òun yóò lọ bá ọ̀gá níbẹ̀. Kódà ẹni náà sọ wípé lẹ́yìn tó bá pa ọ̀gá tán pé kó lọ ju òkú wọn sí ilé ẹnìkan tó ń ṣe iṣẹ́ ìwádìí àwọn. Ó ní ẹnìkan ti tọpinpin ẹni tó ń ṣe iṣẹ́ ìwádìí wọn náà dé ibi tí yóò sùn lálẹ́ ọjọ́ náà. Ó ní lẹ́yìn tó bá ti ju òkú ọ̀gá síbẹ̀ pé kó pe ọlọ́pàá pé kí wọ́n lè lọ sí ilé ẹni náà
láti lọ́ọ́ fi òfin gbé e pé ó pa ènìyàn kí ó má lè rojú ráàyè láti ṣe ìwádìí àwọn mọ́. Jíbádé ní kí ló dé tí ò wá ta ọ̀gá rẹ̀ lólobó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bídèmí ní n ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀gá lọ́wọ́, tí ìyàwó wọn ni mo ní. Ìyàwó wọn sì ti kì mí nílọ̀ pé àwọn ò gbúdọ̀ rí òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ àwọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Kódà wọ́n ní ọkọ àwọn gan kò gbúdọ̀ pè mí láéláé. Ògìdán ní ǹjẹ́ o lè ṣe àpèjúwe ọkùnrin ọ̀hún? Bídèmí ní ó ga, ó sì gbọ̀nlẹ̀, igi àyà rẹ̀ ó dàbí ti àwọn tó ń gbé irin. Ògìdán wojú àwọn dàda, ó ní ọkùnrin tí Ọdẹ́jídé rí nínú oko yẹn náà ni. Ọ̀pẹ̀lẹ́ tún jókòó dáadáa, ó ní ǹjẹ́ o gbọ́ kí ọkùnrin náà dárúkọ ẹnikẹ́ni nígbà tí ó gbé ìpè ẹni tí ó sọ wípé ó pè é? Bídèmí ní bẹ́ẹ̀ ni sà. Orúkọ wo ló wá dá? Bídèmí fi ọwọ́ sí ẹnu, ó sì gbójú sókè, ó ń gbìyànjú àti rántí orúkọ náà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó ní àjígìjàgà àbí nǹkan ò ní orúkọ ẹni náà, n ò rántí dáadáa. Ògìdán súnmọ́, ó ní àbí ajagajigi? Bídèmí ní bẹ́ẹ̀ ni sà, ajagajigi gan-an ò ní wọ́n pè é. Ògìdán tún ní ṣé kò fi orúkọ kankan sí iwájú orúkọ náà? Bídèmí tún dákẹ́, ó ronú lọ díẹ̀, ó ní ó fi ọ̀tún sí iwájú orúkọ ọ̀hún. Ògìdán ní ọ̀tún ajagajigi àbí? Bẹ́ẹ̀ ni sà, ọ̀tún ajagajigi gan-an ni. Ògìdán rántí wípé ọ̀tún ajagajigi ò ní orúkọ ẹni tó ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ò ń yọ lára òkú ọ̀gá Bídèmí ní òru. Ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì lọ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ògìdán padà sí yàrá ìgbàlejò pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fi jàbí lọ́wọ́ rẹ̀. Bí ó ti fẹ́ jókòó, òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní dún lápò Bídèmí. Ògìdán wojú Bídèmí, ojú àwọn méjèèjì sì ṣe mẹ́rin. Ògìdán ní ta ló ń pè ọ́? Bídèmí yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde. Lẹ́yìn tó wojú rẹ̀, ó ní ẹ̀gbọ́n mi tí mo lọ bá ní Abẹ́òkúta ló ń pè mí yìí. Ògìdán ní gbé ìpè ọ̀hún, o ò gbúdọ̀ sọ ibi tí o wà fún o, ṣùgbọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé àlàáfíà ni o wà àti pé kò sí ewu kankan. Bídèmí gbé ìpè náà, ó bá ẹ̀gbọ́n rẹ̀ náà sọ̀rọ̀ fún ìṣẹ́jú bíi méjì. Lẹ́yìn náà ló já ìpè ọ̀hún. Bí ó ti já ìpè náà, ó ní Ògìdán ní pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ, o ò sì gbúdọ̀ tán títí tí wọn ó fi fún ọ láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Bídèmí fi orí dáhùn wípé òun ti gbọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì fi sí àpò ṣòkòtò rẹ̀ padà. Ògìdán tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ tirẹ̀. Bí ó ti ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lọ́wọ́, òun ní Ọ̀pẹ̀lẹ́ ní Bídèmí sí alàgbà Fìjàbí kò ní aṣọ géètì ni. Bídèmí kọjú sí Ọ̀pẹ̀lẹ́, ó ní wọ́n ní sà. Ibo ni òun wá wà? Ó ti lọ sí ìlú wọn. Ó ti fi iṣẹ́ sílẹ̀ ní tirẹ̀ àbí? Rárá sà o, ó rẹ ìyá rẹ̀, òun ló ṣe gba àyè ọ̀sẹ̀ méjì lẹ́nu iṣẹ́. Ọjọ́ wo ló lọ? Ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tó kọjá ni sà. Ọ̀pẹ̀lẹ́ fi orí dáhùn wípé kò burú náà. Fóònù ọwọ́ Ògìdán ti tàn. Bí fóònù náà ti tàn, òun ní àtẹ̀jíṣẹ́ kan wọlé. Ọ̀tún ajagajigi náà òun ló fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́. Àtẹ̀jíṣẹ́ náà ó lọ báyìí: mo ti pè yín títí ẹ ò gbé. Mo ní kí n sọ fún yín ni pé mo ti fi owó náà ránṣẹ́. N ó pè yín nígbà tí mo bá kúrò ní ìpàdé, bó bá di ní ọ̀sán. Ògìdán dákẹ́ díẹ̀. Lẹ́yìn tó ka àtẹ̀jíṣẹ́ náà tán, ó ronú lọ fún ìgbà díẹ̀. Lẹ́yìn náà òun ló tún ka àtẹ̀jíṣẹ́ náà fún àwọn tó kù. Ẹsẹ̀kẹsẹ̀ tó ka àtẹ̀jíṣẹ́ náà tán, òun Jíbádé ní ọ̀tún ajagajigi. Àwọn ìlú wo òun ló ń jẹ́ orúkọ bẹ́ẹ̀? Ògìdán ní àwọn Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni mo mọ̀ tí wọ́n ń jẹ́ ọ̀tún gẹ́gẹ́ bí orúkọ àbísọ, ṣùgbọ́n ajagajigi tó wà lẹ́yìn rẹ̀ yìí òun ni ò yé mi rárá. Dàdá ní a jẹ́ pé ìnagijẹ lásán òun ni ajagajigi. Gbogbo wọn tún dákẹ́ lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ní Ọ̀pẹ̀lẹ́ ní mò ń ro nǹkan kan o ọ̀gá. Ògìdán ní jẹ́ kí n gbọ́. Bí ó bá jẹ́ wípé wọ́n ń joyè ọ̀tún ní ìlú àwọn arábìnrin mánìdọ̀tí tí wọ́n pa, a jẹ́ pé ọ̀tún ìlú náà ó ní ẹjọ́ láti jẹ́. Ògìdán wo Ọ̀pẹ̀lẹ́ lọ sùn. Ó tún wo aago lára ògiri. Aago 6:10. Ó dìde fù ú, ó ní ẹ lọ palẹ̀ mọ́. A ó padà dé ìlú àwọn arábìnrin mánìdọ̀tí ní òní pẹ̀lú àṣẹ Olódùmarè. Dàdá ní ọjọ́ mà ti lọ ọ̀gá. Ògìdán wojú rẹ̀, ó ní alẹ́ òní lẹ́ kọ́mọ ejò márìn tọmọ eku ní òníra. Ẹ ṣe gírí, àsìkò sí mọ́.
lẹ́yìn tí gbogbo wọn múra tán tí wọ́n sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ ilé náà, Ògìdán ní Bídèmí ní sá, a ó lọ já ìwọ sí ilé ìtura kan tí mìmì kan ò ti lè mì ọ́, ibẹ̀ ni ìwọ yóò wà títí tí a ó fi yanjú ọ̀rọ̀ wa tó wà nílẹ̀ yìí, gbogbo ohun tí o bá fẹ́ òun wọn yóò máa pèsè fún ọ níbẹ̀. Bídèmí ní kò burú sà. Aago 7 gééré òun ọkọ̀ àwọn Ògìdán ló jáde kúrò ní ìlú Ìlọrin. Dàda òun ló wa ọkọ̀ náà ń pa fẹ́ẹ́ lọ lójú pópó. Òjò bẹ̀rẹ̀ sí ní kórajọ, bẹ́ẹ̀ ni ilẹ̀ dúdú kirikiri bíi pé àjìn òun ni wọ́n wà. Bí wọ́n ti wọ ìlú Ìdọ̀fìàn, òun ni òjò náà bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò náà kọjá sísọ. Ọ̀pẹ̀lẹ́ ní òjò ìbùkún ni èyí. Ògìdán ní bó ti wu Ọlọ́run ní sọlá rẹ̀, òjò tí kò sú rárá kí a tó kúrò ní Ìlọrin, òun ló ń rọ̀ bíi pé kò ní dámọ̀ yìí. Ọ̀pẹ̀lẹ́ ní Ọlọ́run náà ni Ọlọ́run yóò máa jẹ́. Ọkọ̀ wọn já sí kòtò jíjìn kan báyìí ní ojú pópó lójijì. Ọkọ̀ náà jù bàlà mọ́ Dàda lọ́wọ́, ó sì yà bàrá sí inú igbó, ṣùgbọ́n ó tètè tẹ ìjánu ọkọ̀ náà, ó sì fi ẹ̀yìn rìn padà sí ojú pópó kí wọn tó tún tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Bí wọ́n ti ń lọ padà, òun ni Ògìdán ní adúpẹ́ pé kò jù báyìí lọ. Bí ọkọ̀ bá lè yọnu lásìkò tí a wà yìí, a jẹ́ pé a débi tí a ó sùn nìyẹn. Wọ́n á máa rọra o Dàda, àtètèdé kì í ṣàná, ibi ó yá ọ náà ni yóò mọ. Ẹni tó bá délé láyọ̀ òun ló mọkọ̀ wà. Dàda ní ẹ má bínú ọ̀gá, kì í ṣe ẹ̀bi èmi náà, omi ti bo kòtò tó wà lójú pópó náà ni, òun ni kò jẹ́ kí n rí tí mo fi rọ́ọ̀lù. Ògìdán ní n ò dá ọ lẹ́bi o Dàda, ohun tí mò ń wí ni pé kí o máa rọra. Ẹni àìsàn ń pa lórílẹ̀‐èdè yìí kò tó àwọn tí ìjàmbá ojú pópó wa ń pa. Jíbádé ní ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí gan-an ó ti wá sú ènìyàn báyìí, kí ènìyàn máa bẹ̀rù àwọn ọ̀daràn tí wọ́n ń fin aráàlú lápè, kí a máa bẹ̀rù ajínigbé, kí a tún máa bẹ̀rù àti rìn lójú pópó nítorí ìjàmbá ọkọ̀. Kò sí ibi tí a rìn sí lórílẹ̀‐èdè yìí báyìí tí kìí ṣe pẹ̀lú ìbẹ̀rù bojo, tí kìí ṣe pé a ò sì níjọba. Ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn, ó ní a ò ní ìjọba Jíbádé, Olódùmarè nìkan òun ló lè bá wa tún ilẹ̀ yìí tò. A ti wí títí ẹnu ti gbẹ. Bẹ́ẹ̀ ẹ̀tọ́ gbogbo wa òun ni owó tí àwọn ènìyàn péréte kan tí wọ́n dẹ̀bìtì àyàtì tí wọ́n ń ná bó ti wù wọ́n. Wọ́n tún wá ń fi ọwọ́ ọlá gbá wa lójú. Kí ni ká ti pé àwọn tí a dìbò fún tí wọ́n tún ń fi fèrè ọkọ̀ tiwọn àti ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi ń halẹ̀ mọ́ àwa tá a dìbò yàn wọ́n, tí wọ́n ń lé wa kúrò lójú pópó pé kí a jẹ́ kí àwọn ó kọjá bíi pé àwa ò ní bí rè. Ẹ ò mọ̀ wípé àwọn wọ̀nyẹn ti kúrò ní ènìyàn. Bí a bá pè wọ́n ní ẹranko lásán, a ò jẹ̀bi wọn. Ohun tó dá mi lójú ni pé ojú ló pẹ́ sí. Ọjọ́ ń bọ̀ tí àparò kan kò ní ga ju ọ̀kan lọ mọ́. Ọjọ́ ń bọ̀ tí wọn ò ní lè gbé ọkọ̀ wọn kankan jáde mọ́, débi pé wọn yóò máa lé wa kúrò lójú pópó. Ọjọ́ tí mẹ̀kúnnù bá fọn mú, ọjọ́ náà ni wọ́n mọ̀ pé nǹkan ń bẹ. Ọjọ́ ń bọ̀ tí ojú ó ti owó, tí yóò ti agbára. Àwọn ọmọ wọn gan-an wọ́n sì gé ìka àbámọ̀ jẹ nínú ìyẹ̀wù wọn. Ọ̀pẹ̀lẹ́ ní n ò lè dúró kí ọjọ́ náà ò fi dé ọ̀gá. Ògìdán ní ojú ló pẹ́ sí, ẹ ó kúkú rí i. Ẹ jẹ́ kí àwa ṣe ìwọ̀n tí a lè ṣe, kí wọ́n lè sọ nípa tiwa pé a gbìyànjú agbára wa. Ẹ jẹ́ kí a fọ èyí tí a bá lè fọ̀ mọ́ nínú àwùjọ wa, kí a fi kàìnkàìn àti ọṣẹ sílẹ̀ fún àwọn tó bá tún fẹ́ gbìyànjú. Ṣé ẹ mọ̀ wípé bí àwùjọ kan bá ń ṣàárẹ̀, gbogbo ẹni tó wà láwùjọ náà òun ni àìsàn ń ṣe. Ọjọ́ tí àwùjọ wa tó bá sàn, òun ni ara yóò tu gbogbo wa. Gbogbo wọn ní Olódùmarè yóò bá wa ṣe. Ògìdán ní àmín. Bí ó bá wu Olódùmarè, kí ọ̀sẹ̀ tí a fẹ́ mú yìí kó tó parí, ọwọ́ yóò ti tẹ ọ̀daràn tí à ń wá. Gbogbo wọn ní àṣẹ o. Ọ̀pẹ̀lẹ́ ní ọ̀gá, mo ṣàkíyèsí wípé nínú gbogbo ọ̀rọ̀ yín ẹ sábà máa ń sọ wípé bí ó bá wu Olódùmarè tàbí bí Ọlọ́run bá fẹ́. Kódà ẹ máa ń lo ìpèdè yìí nínú ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ti dájú pé kò sí ohun tó lè yẹ̀ ẹ́ mọ́. Ògìdán yí ojú sẹ́yìn láti wo Ọ̀pẹ̀lẹ̀. Ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn, ó ní ó fẹ́ mọ ìdí tí mo fi máa ń lo ìpèdè náà àbí? Bẹ́ẹ̀ ni sà, n ó sọ ìtàn kan fún yín lálẹ́ òní. Gbogbo wọn ní à ń gbọ́ ọ̀gá. Ògìdán ní ọkùnrin àgbẹ̀ kan wà ní ìgbà láéláé. Wọ́n á máa pe orúkọ àgbẹ̀ náà ní Ọlọ́fin. Ọlọ́fin dá oko, ó pọ̀ rẹpẹtẹ. Ó wá ní àká kan tó máa ń kó èrè oko rẹ̀ sí.
ní ọdún tí mò ń wí yìí ọlọ́fin ti kó ọkà bàbà tó pọ̀ rẹpẹtẹ sínú àká náà. Ó wá dúró sí ẹ̀gbẹ́ àká ọ̀hún. Ó ní tó bá di ní ọ̀túnla òun yóò wá tú àká náà. Kò fi ti Olódùmarè ṣe rárá. Ó ń pèrò láì fi ti adániwáyé ṣe. Ẹyẹ àdàbà kan sì wà lórí àká náà tó yé ẹyin síbẹ̀. Àdàbà náà gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọlọ́fin sọ. Ọkàn rẹ̀ bàjẹ́. Ó rò wípé bí ọlọ́fin bá fi tú abà ọkà náà bó ti wí, a jẹ́ pé òun ṣe àṣedànù nìyẹn. Láti ọjọ́ náà bí ẹyẹ àdàbà yìí bó bá ti jí ní òwúrọ̀ a máa bẹ Olódùmarè pé kó ṣàánú òun kó má jẹ́ kí òun ṣe àṣedànù. Olódùmarè sì gbọ́ àdúrà rẹ̀. Ìgbà tí ọjọ́ kẹta tí ọlọ́fin dá pé òun yóò lọ tú àká ọ̀hún yóò fi pé àìsàn gbé ọlọ́fin dè. Orí àìsàn yìí òun ni ọlọ́fin wà títí tí àdàbà yìí tó fi ṣàbà tó fi pa ọmọ tí àwọn ọmọ náà sì lè fò tí gbogbo wọn fi fò lọ pátápátá. Ìgbà tí wọ́n lọ tán òun ni ara ọlọ́fin òun ló tó yá tó lè padà sóko. Ṣé ẹ ti wá rí wípé ẹni tí ò bá fi ti Olódùmarè ṣe òkú ayé ni. Ó yẹ kí a máa fi ti Olódùmarè ṣe nínú ohun gbogbo tí a bá fẹ́ ṣe. Olódùmarè òun ló yẹ kí a máa fi síwájú ohun gbogbo. Ohun tó bá fi ọwọ́ sí òun ní yọrí sí rere. Inú gbogbo wọn dùn fún ìtàn ìsítí tí Ògìdá sọ fún wọn náà. Wọ́n sì fi ọ̀rọ̀ náà wọ́n fi sí ọwọ́ àlàáfíà wọn. Aago 2:30 òwúrọ̀ ọjọ́ kejì òní ọkọ̀ Ògìdá páàkì ní iwájú ilé alàgbà Fálànà. Ògìdá àti àwọn dàda wọn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà. Wọ́n sì ń lọ sí inú ilé. Ẹnu ọ̀nà ìta òní wọ́n ti pàdé alàgbà Fálànà tó ń tẹ̀wọ́ oko lọ́rùn rẹ̀ pẹ̀lú àdá lọ́wọ́ rẹ̀. Wọ́n kí i kú ojúmọ́. Òun náà sì dáhùn dáadáa. Ó kí wọn kú akitiyan wọn láti lè mọ ẹni tó pa arábìnrin Mánìdọ̀tí. Ògìdá ní a ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín títí kò lọ. Ìdí nìyẹn tí mo fi ní kí a tètè jí ká yín mọ́lé kó tó di wípé ẹ ó jáde. Ọlọ́run sì ṣe àmọ̀rìn. Fálànà ní ká ní pé ẹ pẹ́ díẹ̀ sí ni ẹ ò bá má bà mí rárá. Kò sí iná lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun ni ò jẹ́ kó lọ. Wọn ò fún wa níná láti àárọ̀ àná. Ẹ máa bọ̀ ẹ wá jókòó. Alàgbà Fálànà gbé àga gbọọrọ kan báyìí tí wọ́n gbé ẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ní iwájú ìta náà dìde. Ó ní àbí ká sì wọnú ilé lọ ni. Ògìdá ní ibi tí a wà yìí náà ti dára báyìí. Gbogbo wọn jókòó. Ògìdá ní ẹ ṣeun sà. Ìbéèrè pàtàkì kan òun ni mo wá bi yín sà. Ẹ béèrè, bí mo bá mọ ìdáhùn sí mo dáhùn rẹ̀. Ǹjẹ́ wọ́n máa ń joyè ọ̀tún nínú ìlú yìí? Bẹ́ẹ̀ ni, oyè pàtàkì òun ni oyè ọ̀tún nílẹ̀ yìí. Ògìdá wojú ọ̀pẹ̀lẹ̀. Ó tún kọjú sí alàgbà Fálànà. Ó ní ta ló jẹ oyè náà lọ́wọ́lọ́wọ́ báyìí? Olóyè Fákóredé Àjàsá ni. Wọ́n tó ọmọ ọdún mélòó? Wọ́n ti tó ọmọ ọdún 45 báyìí. Ṣé ìlú yìí náà ni wọ́n ń gbé àbí lẹ́yìn odi? Ẹ̀yìn odi ni wọ́n ń gbé o, ṣùgbọ́n gbogbo ọjọ́ ẹtì òun ni wọ́n máa ń dé sí ilẹ̀ yìí. Ó túmọ̀ sí wípé wọn yóò dé sí ilẹ̀ yìí lónìí. Wọ́n ti dé sílẹ̀ yìí láti àná. Wọ́n ní ìpàdé kan láàfin ní òní. Òwúrọ̀ yìí òní ìpàdé náà tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n tó sún di aago 4 ìrọ̀lẹ́ òní báyìí. Ìlú wo ni wọ́n ń gbé? Ìlọrin ni wọ́n ń gbé o. Ògìdá Sóràkì bó ti gbọ́ Ìlọrin, ó wojú àwọn dàda kárí. Ó tún kọjú sí alàgbà Fálànà. Ó ní ǹjẹ́ àwọn àti olóògbé Mánìdọ̀tí ǹjẹ́ wọ́n mọ ara wọn rí? Bí owó ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn ló máa ń gbé Mánìdọ̀tí wálé láti Ìlọrin ní òpin ọ̀sẹ̀. Àárín wọn gún gan-an ni. Kódà wọ́n ti mọ ara wọn dáadáa kó tó di wípé wọ́n joyè ọ̀túnba. Ògìdá wojú ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ ní ẹ jọ̀wọ́ sà, ṣé olóyè náà ti wá kí yín láti ìgbà tí olóògbé Mánìdọ̀tí ti kú? Fálànà ní n ò rò bẹ́ẹ̀. Wọ́n lè wá kí n má sí ní ilé lásìkò tí wọ́n wá o, ṣùgbọ́n n ò lérò pé wọ́n wá torí bí wọ́n bá wá ni tí wọn ò sì sí nílé, àwọn aráalé yóò jíṣẹ́ wọn fún mi torí olóyè pàtàkì òun ni wọ́n nínú ìlú. Gẹ́gẹ́ bí ohun tí ẹ wí sà, olóògbé Mánìdọ̀tí àti olóyè náà wọ́n súnmọ́ ara wọn dáadáa. Kò sì sí ohun tó ní kí wọ́n má ti wá kí yín. Ṣé ẹ rò wípé bóyá aáwọ̀ kan ti wà láàrin wọn kí ọlọ́jọ́ kó tó dé bá olóògbé? Alàgbà Fálànà dorí kodò. Àwọn Ògìdá ń wojú ara wọn. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, alàgbà Fálànà ó tún sí orí sókè. Ojú rẹ̀ ti pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Ó wo gbogbo àyíká bóyá àwọn ènìyàn wà nítòsí. Ó pe ìyàwó rẹ̀ wò ṣùgbọ́n kò gbọ́ ìdáhùn rẹ̀.
Fálànà rẹ ohùn rẹ̀ sílẹ̀ pátápátá ó ní Fálànà wo gbogbo àyíká, ó pe ìyàwó rẹ̀ wò bóyá ó wà nítòsí àbí kò sí nítòsí. Lẹ́yìn tó rí pé kò sí nítòsí, ó rẹ ohùn rẹ̀ sílẹ̀ pátápátá ó ní kí la làgbà Fálànà sọ, àṣírí wo òun ló fẹ́ tú fún àwọn ògìdán. Ẹ wò mí, gọ́ngọ́ ti bẹ̀rẹ̀ sí ní sọ báyìí nínú ìwé ìtàn aládùn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú. Àìbónisùúrù wà débi eégún, ẹ jẹ́ mọ́ ṣẹ́nu dédé síbí níbi tí mo bá a dé fún tòní lágbára Ọlọ́run Olódùmarè. A tún máa tẹ̀síwájú láìpẹ́ láì jìnnà níbi tá a bá a dé tẹ́ẹ̀rì gọ́ngọ́ tó sọ. Ẹ wò mí, ẹ má pàdánù ìwé yìí o, ìwé aládùn gbáà tó lárinrin tẹ́ ẹ sì kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣe kóríyá fún mi o lágbára Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin náà ò ní mà nira o. Òkè òkè òun lẹ mú ru sí, òkè òkè lẹ́ẹ̀ máa lọ o, iwájú iwájú lọ lérin gbé, iwájú iwájú là máa bá yín. Ẹ ṣé mo dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun. Ìwúrí ńlá òní gbogbo tẹ́ ẹ̀ ń ṣe àti fẹ́fẹ́ tẹ́ ẹ fi hàn sí mi òun ló jẹ́ fún mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Títí ìgbà míì tá a máa pàdé orí ìfáwọn ẹ̀dọ̀ ẹ̀ńdògbìn òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkórìíjì mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàlàfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni ó tún padà máa bá yín. Ire o.